Olódùmarè ìgbà gbogbo àjọni lọ gbogbo wọn kàròjọ pátápátá ni mo kí nílé lóko lẹ́yìn òde ṣé dáadáa mo tún láǹfààní láti bá wa. Kí ni tí a tún jọ fẹ́ gbé ẹ̀wò láòkó yìí? Kí ni tí a ń pè ní ìṣẹ̀ṣe? Ìṣẹ̀ṣe torí tó yẹ ká fẹ́ ṣe lè ní pé a nílò láti ṣí àwọn ènìyàn wa létí láti jẹ́ káwọn èèyàn wa mọ àwọn nǹkan tí ó yẹ tó dàbí ẹni pé kò yé wọn tó nípa ìṣẹ̀ṣe. Léyìí tó fà tọ́pọ̀lọpọ̀ àwọn Muslims àwọn Christians tí wọ́n fi ń kí ni à ń pè ní ìṣẹ̀ṣe? Ìṣẹ̀ṣe òun ni ìgbé ayé ìran ọmọ Yorùbá. Bá a ti jẹ, bá a ti mu, bá a ti wọṣọ, ìrìnsí wa, ìṣesí wa, ìhùwàsí wa, everything tó ní ṣe pẹ̀lú character wa òun ni à ń pè ní ìṣẹ̀ṣe. Inú ìṣẹ̀ṣe ni bá ti bá Olódùmarè sọ̀rọ̀ ó ti jáde. Ìṣẹ̀ṣe kò kí ń ṣe ẹ̀sìn bó ti wù kó mọ. Wọ́n pa mẹ́rin dáwọ́gbọ́n àwọn ẹlẹ́sìn Mùsùlùmí, ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì àti àwọn ẹlẹ́sìn àbáláyé. Anything religion, anything ẹ̀sìn, it is being created at a point in time by humans and not God himself. Ọlọ́run ò dá ẹ̀sìn. Ìtí Olódùmarè dá òun ni àṣà, ìṣe, èdè. Inú àṣà àti ìṣe onídé ti ń jáde, oníwọṣọ ti ń jáde, oníbàṣẹjọ ti ń jáde. Ohun tá à ń pè ní ìṣẹ̀ṣe nìyẹn. Ohun tá a ṣẹ̀bá, ohun tí a dé bá tẹ́pà wa náà gbọ́njú bá ní. Àwọn kan ni wọ́n ti pilẹ̀ rẹ̀ tá à ń pè ní ìṣẹ̀ṣe nìyẹn tá a bá tí wọ́n ń ṣe. Now, mistake tá a wá ń ṣe ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe gan tá a bá bẹ̀ pé kí ni ìṣẹ̀ṣe? Wọ́n bìlì pé ìṣẹ̀ṣe òun ni ká bọ Ògún, ká bọ Ṣàngó, ká bọ Ọya, ká bọ àwọn òrìṣà, àwọn irúnmọlẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo tá à ń pè ní àwọn òòṣà, àwọn bọ òòṣà, wọ́n ṣe kíní kan yìí. Ìrántí ni wọ́n jẹ́. That is the spirituality aspect of ìṣẹ̀ṣe. Elédùmarè tó sì jẹ́ pé gbogbo ìran kọ̀ọ̀kan pátá náà lọ́lọ́run fún. Ọ̀tọ̀ ni spirituality, ọ̀tọ̀ ni ẹ̀sìn. If you want to talk about ìṣẹ̀ṣe, tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe, tẹ́ fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ńtà àbáláyé, ẹ máa sọ̀rọ̀ nípa spirituality, nípa ẹ̀mí, nípa ọ̀rọ̀ ẹ̀mí ni ẹ̀ ní máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Àwọn baba wa ò sí ẹ̀sìn kankan. Nígbà baba wa deal pẹ̀lú ní kíni? Spirituality. Wọ́n deal pẹ̀lú ẹ̀mí. Inú ẹ̀mí làwọn baba wa ti ń sọ̀rọ̀. Wọ́n tó bá dàbẹ̀ ni pé wọ́n fẹ́ ní challenges kan, ẹ̀mí ni wọ́n á fi béèrè. Àtijọ́ tá a sì ti ń bẹ́nu ìyá wa ni spirituality yìí ti ń bẹ pẹ̀lú wa. Elédùmarè ti dá wa pẹ̀lú spirituality wa. Ó wá kù bí kálukú ṣe build ẹ̀ sí. Spirituality yìí òun ni àwọn èèyàn change sí religion. Ṣàngó, Èṣù, Ọ̀rúnmìlà, Ọbalùfọ̀n, gbogbo àwọn tá à ń dárúkọ yẹn, spirituality tẹ́lẹ̀dùmarè fún wọn, ẹ̀mí tó ń gbénú wọn tẹ́lẹ̀dùmarè fún wọn ni wọ́n fi ṣayé, kì í ṣe ẹ̀sìn. Ẹ̀yin lẹ́ transform ẹ̀ sí ẹ̀sìn. It is spirituality. Ìmọ̀ ẹ̀mí ni. Ẹ̀mí ló ń bá wọn ṣe kíni? Ló ń bá wọn ṣiṣẹ́. So ẹ má mọ táàgì ìṣẹ̀ṣe ẹ̀sìn díẹ̀ táwọn òfin tọ́pọ̀lọpọ̀ fẹ́ gbọ́ àwọn oníṣẹ̀ṣe àwọn ẹlẹ́sìn kìíní kan. Tẹ́ bá wá ní wọ́n ń bọ Ògún, wọ́n ń bọ Ṣàngó, wọ́n ń bọ kìíní kan, kì í ṣe pé there is difference between paying homage and worshiping. Wọ́n ń ṣe ìrántí gbogbo àwọn tá a wí yìí ni. Kò sẹ́nìkan tó pè wọ́n ní Ọlọ́run. Mo sọ ní fídíò mi kan, tẹ́ bá rí tó bá pè Ṣàngó, Ọya, Ògún tó bá pè wọ́n ní Ọlọ́run, oríire ò pé kò mọ tí ń ṣe ni. Ẹ sì lè rí ọmọ Yorùbá kankan, ẹ lè rí babaláwo kan, ẹ lè rí ìyá nífà kan, ẹ lè rí àwọn oníṣẹ̀ṣe kankan kí wọ́n wá pè àwọn tá a wí kí wọ́n pè wọ́n ní Ọlọ́run láyé. Ìdí èyí kí là ń pè ní ìṣẹ̀ṣe? Ìṣẹ̀ṣe is the total way of life of the Yorùbá. Ìgbésí ayé ìran Yorùbá là ń pè ní ìṣẹ̀ṣe. Bó jẹ́ Mùsùlùmù, bó jẹ́ Christian, gbogbo nǹkan tó lè wù, gbogbo ẹ̀sìn tó lè wù kó máa ṣe nínú àwọn ẹ̀sìn tí wọ́n create. Torí tá a bá wo ayé lónìí, ẹ̀sìn tó wà nínú ayé lónìí ó lé ní 1000. Ẹ̀sìn pọ̀ lọ jàǹtìrẹrẹ ni. Ìtẹ́fì mọ̀ wípé wọ́n create ẹni. Ẹ wo ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìsẹ́yìn nínú ọdún Iléyá tí wọ́n ṣe lọ. Tí àáfàá àti pásítọ̀ tó bẹ̀rẹ̀ sí ní nara wọn.
tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n rán àmì tí wọ́n fi ń lura wọn, wọ́n sọ di ìjà ẹ̀sìn. Àwọn Christian ṣe kíníkan ni. It is madness. Nǹkan tí ò bójúmu ni, torí pé kí ni ara tá à ń gbìyànjú àwa ìgbìyànjú àti sọ nìyẹn. Ẹ má fi ẹ̀sìn tó wá láti ibì kan láti dà nǹkan rú. Láyé àwọn babalá bàbá wa Ògún Ṣàngó nǹkan kan tá à ń sọ yìí, kò sí tí ń jẹ́ ìjà kírísítẹ́nì àti mùsùlùmí tán bára wọn jà. Ẹlẹ́sìn kan ò bẹ́lẹ́sìn kan jà, ọ̀kan ni wọ́n. Ó náà ló dẹ̀ sí ń ṣẹlẹ̀ dàsìkò ẹjẹ́ ń bí léèrè gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti máa gbọ́ mi. Ìjọ wo lẹ ti gbọ́ rí, bóyá lórí tẹlifíṣàn àbórí fídíò àbí nǹkan tí ẹ bá ṣe pé bóyá misunderstanding tó bóyá wọ́n kọlù wọn. Ìjọ wo lẹ gbọ́ rí wípé àwọn tí wọ́n ń pera wọn ní oníṣẹ̀ṣe, bóyá babaláwo ni àbí ìyànífà ni àbí ọlọ́ṣun ni àbí kẹ́ni, tẹ́ ẹ wá gbọ́ rí pé wọ́n ń bá ìmáàmù mọ́sálásí kan jà àbí wọ́n bá pásítọ̀ chọ́ọ̀chì kan jà. Bẹ́ẹ̀ bá gbọ́ náà, ẹ gbọ́ pé mùsùlùmí gbé kírísítẹ̀nì lọ́lé ẹjọ́ ni, kírísítẹ̀nì gbé mùsùlùmí lọ́lé ẹjọ́ ni. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú ta lọ́lọ́run tí àwọn mùsùlùmí gbé lọ sílé ẹjọ́, ó ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tá a gbọ́ pé wọ́n gbé oníṣẹ̀ṣe lọ́lé ẹjọ́, wọ́n ṣe kinní kan. Èyí tó bá ṣe underground ni ẹ̀ lè gbọ́ níta gbangba láyé. Kí ni ìdí ni pé onílù ni ò ní fẹ́ kí ìlú rẹ̀ ṣe kinní kó tú. Oníṣẹ̀ṣe ló ní ìlú, traditionalist ló ní ìlú. Dígídá ẹyẹ àpò ó lọ́rọ̀ mùsùlùmí àti christian. Nílẹ̀ Yorùbá. So this is not about religion, it is about our identity, heritage wa, ìṣẹ̀mí wa, ohun tí Elédùmarè fún wa gẹ́gẹ́ bí ìran. Àwa gbé ìran oníran lérí, a gbé tiwa sílẹ̀. A fi ń wọlé. Kò bójúmu. A nílò láti jẹ́ kí ọpọlọ wa ó ṣí ká mọ ìyàtọ̀ nínú ẹ̀sìn àti dápẹ́ ní ìṣẹ̀ṣe. Ẹ̀yin babaláwo, ẹ̀yin ìyánífá, ẹ má pè ìṣẹ̀ṣe ní ẹ̀sìn fáwọn èèyàn mọ́. Kò í sí ẹ̀sìn. Ẹ jẹ́ ká mọ̀ wípé spirituality ẹ̀mí ni. Ẹ̀mí ló ń bá ṣiṣẹ́, ẹ̀mí yẹn dẹ̀ ni ó ń gbé kíni, òun ló ń gbé wa ró. Inú spirituality yẹn láti wá mọ bá àti bá Olódùmarè sọ̀rọ̀. Inú spirituality yẹn ni ẹ̀kọ́ bá ti bá Olódùmarè sọ̀rọ̀ ṣe kíni ni ó ti jáde. Ìtàfẹ́ ká mọ̀ lónìí nìyẹn pé ìṣẹ̀ṣe kò kí ṣe ìṣẹ̀ṣe ìgbésí ayé wa ni látòkè délẹ̀. Ìwọ mùsùlùmí tó wá lóye oníṣẹ̀ṣe òun tanra ẹni, ìwọ kírísítẹ̀ tó wá lóye oníṣẹ̀ṣe àfi tó ìbá sọmọ Yorùbá, tó òjò ń jẹ wa, tó òwọṣọ wa, tó òmomi Yorùbá, tó òlo ewé àtegbò, Tó sọ èdè wa. tó sọ èdè wa ló sọ fún pé oníṣẹ̀ṣe. Kò sẹ́ni tí ó jí lójúmọ́ tí ò jẹ́wé nínú gbogbo wa. Yes. Ewé tilẹ̀ Yorùbá sì yàtọ̀ sí ewé Canada, ó yàtọ̀ sí ewé Saudi, ó yàtọ̀ sí ewé Jerusalem, ó yàtọ̀ sí ewé US. Ìdí èyí ìṣẹ̀ṣe ó kó gbogbo ìṣẹ̀mí ayé wa bá ti lò ìṣẹ̀mí ayé wa ló kó sínú. Ìdí nìyẹn tá a fi gbọdọ̀ kọ́kọ́ mọ̀ túmọ̀ ìṣẹ̀ṣe ẹ̀mí wa Elédùmarè dá wa mọ́. Kò sí tí ń jẹ́ ẹ̀sìn. Religion is scam. Spirituality lọ́lọ́run dá, kò dá ẹ̀sìn. Ẹ̀mí lọ́lọ́run dá, ẹ̀mí yẹn náà lọ́lọ́run fi ń communicate pẹ̀lú wa. Tó bá fẹ́ communicate pẹ̀lú wa, ó lè communicate pẹ̀lú wa látọjú àlá. Ó lè communicate pẹ̀lú wa pẹ̀lú mímí sí wa nínú. Láàfin máa rántí ẹ̀, tẹ́ bá fẹ́ sin Ọlọ́run Olódùmarè, ẹ máa sìn látara nǹkan tó dá ní látara èèyàn ẹgbẹ́ wa. Ẹ̀rẹ́ lomi ẹ̀rí ẹ̀dá mi báyìí, ẹ̀ tún gbójú sókè kábíyèsí Olódùmarè. Àwọn ọ̀nà tí yẹn gbà ṣe kí ni tẹ́fì máa yin Ọlọ́run, tẹ́fì máa sìn nìyẹn. Ọlọ́run ò fún wa ní ìlànà kan pé báyìí ni ẹ ṣe máa sìn mí. Ìtẹ́ Olódùmarè kàn fẹ́ ni ká máa ṣe ìrántí rẹ̀ ní gbogbo ìgbà látara gbogbo nǹkan tó dá. Ká mọ̀ pé òun ṣe kí ni o, òun bẹ